yí ọmọ mẹ́rin náà bá yí pé kí lè mọ iye nǹkan tí màá rà kó má gbàdí pé màá lọ máa ra nǹkan ọmọ ẹyọ kan òun làwọn ṣe fẹ́ sọ fún mi o mo ní kí ló dé náà bá ní ó ní àkí lọkọkọ mi wá páwọn ò ní sọ fún mi ní ẹ sọ fún mi kò sí kankan àlàáfíà mọ́ wa náà bá sọ fún mi náà bá ní ọmọ mẹ́rin ló wà ń bẹ̀ o náà bá ní ọkùnrin méjì obìnrin méjì ló wà ń bẹ̀ ni mo bá yàn án ọkùnrin méjì obìnrin méjì kí mo fi abọ́ èmi bá mi lémi kí mo ṣe awí sí bàbá Ìjẹ̀ṣà ẹ gbà mí ọdẹ yóò oṣù gan-an náà yìí máa bímọ bẹ́ẹ̀ wọ́n ti sọ déètì fún mi o gbogbo déètì ẹ̀wú sí mi bẹ́ẹ̀ pé jù bí ọ̀sẹ̀ kan lọ bẹ́ẹ̀ o náà yìí máa bímọ ọmọ mẹ́rin mo pé 300,000 lì sí ọmọ ẹyọ kan ni mo ti gbé alé bí bàbá Ìjẹ̀ṣà pariwo bàbá yìí mẹ́rin lébẹ́ níbẹ̀ gbà mí ṣé yìí bàbá Ìjẹ̀ṣà mi sá lọ ṣé yìí bàbá Ìjẹ̀ṣà mi sá kò lé iṣẹ́ rí ni ó ti bọ́ sí. Oṣù mẹ́ta péré màá lò. Ẹ dápẹ́ gbé báàgì sílẹ̀ kí mo ti aṣẹ́ sí nígbà ìbá mi sá nígbà ṣé ẹ fẹ́ sápò nílé ni. Ẹ̀sọ́ ni jẹun. Ìgbà máa jẹun sí kọ́. Ṣé mẹ́rin ìyá yóò wà lókùrẹ́ ẹni jẹ? Ìgbà jẹun sí kọ́. Ẹ ṣé kí n jókòó sílé. Yèsí máa ké pé nígbà ní yóò ọmọ bá mú mi. Kọ́ sọ dẹ̀ sí kú sí. Má béèrè o lọ́wọ́ mi. Ọmọ dẹ̀ gbé pé hospital alẹ́ o. Kọ́ yóò sùn ni máa bímọ. Gbẹ̀wá ni kí ni wàá bí láyé ọ̀tá náà. Yóò sùn ni máa bímọ. Jàjẹ́ ìjẹ́ wáṣẹ́ lọ́sẹ̀. Wáṣẹ́ lọ sí èmi nìkan nínú ilé. Gánà ti ríṣẹ́ fún mi. Èmi nìkan nínú ilé kí mo báwo ni mo ṣe fẹ́ ṣe. Ọ̀dẹ̀ ẹ̀ máa gba 35,000. Ìkúkú sọ tòótọ́ yẹ fẹ́ sápò nílé. Mo fẹ́ sápò nílé. Ẹ fẹ́ sápò nílé ni. Mo sì fẹ́ sápò nílé. Ẹ fẹ́ sápò nílé ni sẹ́. Ẹ fẹ́ sápò nílé. Mi ìsàn ọkùnrin tí sápò nílé torí ìyàwó. Ẹ fẹ́ sápò nílé ni. Kébà ṣe yẹ fẹ́ sápò nílé. Ó ṣe jẹ́ iye oṣù kan yìí máa bímọ. Lẹ́yìn ó ṣe jẹ́ iye oṣù yìí. Sọ̀rọ̀ abẹ́ kí n lọ ni. Ẹ ṣe á lọ. Ọ̀bẹ kí n lọ. Ẹ wò yá Èkìtì báyé o. Mélòó sẹ́ lọ mélòó kankan. Mo túrú sẹ́ ní Ghana yí mẹ́gùdọ̀ lọ. Ẹ ṣe á lọ. Ikú dúró torí pé ìtọ́jọ́ òun àbímọ. Torí yẹ ti gbọ́ yìí mẹ́rin lébẹ̀ níbẹ̀ lẹ ṣe fẹ́ sá lọ. Ègùdọ̀ sọ pé ebi mi pa òun. Torí yẹ ti gbọ́ yìí mẹ́rin lébẹ̀ níbẹ̀. Olùkọ́ lẹ́mọ̀ sọ pé méèmó jíjẹ kó. Torí yẹ ti gbọ́ yìí mẹ́rin ni mo fẹ́ lọ ibẹ̀ níbẹ̀ mo mẹ́rin mo fẹ́ bí. Ìfẹ́ gbọ́ pé ebi ń pa òun. Òun lẹ ṣe fẹ́ sá lọ sún mánéjì rẹ̀. Àní ìgbà ni ló dáa. Ṣé ẹbí rì ní títọ́ àmọ́ mánéjì rẹ̀. Ọ̀gbọ̀dọ̀ pariwo ebi mi kọ́. Ẹ̀yin bàbá àti màmá ẹ mọ̀ jẹ́ kẹ́rù gbà yìí. Wọ́n torí ìṣẹ̀lẹ̀ ìyanu tí Ọlọ́run ṣe fún wa àti ìyàwó rẹ̀ kó bọ̀ ọ́ lẹ́rù. Miracle ni ìyanu ní èrè. Wọ́n wá sọ pé wọ́n fẹ́ sá kúrò nílé. Ìlú ò ní le mọ́. Àmín o. Ọlọ́run tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kó wà fún bẹ́ẹ̀ á dẹ̀ sí ìyanu fún ọ. Àmín. Á gbọ́dọ̀ lọ dé fún ọ. Àmín o. Ṣùgbọ́n yóò dára fún yín o. Àbí nígbè òwe Èkìtì fẹ́ sá lọ sí Ọlọ́run Ghana. àbọ̀ yẹn. Bàbá Ìjẹ̀ṣà fẹ́ sá lọ sí Ghana ó fẹ́ fẹ́mi nìkan lẹ̀. Ṣẹ́ lómìnirin nu kọ́ńpáǹdì o, ìyá nìkan là á gbé nu kọ́ńpáǹdì o. Ẹ gbọ́ bàbá. Tó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀. Wọ́n lè ṣe lọ́mọ sápò nílé bí ìyàwó ẹ bá ti fẹ́ bímọ. Àbí torí pé mẹ́rin lé bẹnu ìyàwó rẹ̀ àbí mẹ́fà. Ọkọ̀ kí báàgì mọ́lẹ̀ ọ̀ṣẹ́ sápò nílé. Ó sápò nílé. Ṣé sísá kúrò lẹ́ẹ̀kan? Èso ló kàn. Àbí kan gbàdúrà. Ọlọ́run gbé yanu dìde. Bá mi sí àyè.